ẹ fi Sunday Igboho lọ́rùn lẹ́ o tẹ́ ẹ bá fẹ́ kúkú gbígbóná ẹ fi Sunday Igboho lọ́rùn lẹ̀ Sunday Igboho ṣẹ̀ṣẹ̀ ń kí ara ẹ̀ lẹ́nìí pé òun ọmọ ládé aláàfin ò ládé adé aládìgún la gbàfà láàfin ṣóṣẹ̀ ń kíra ẹ̀ lẹ́nìí ni tẹ́ ẹ sọ di topic ògùn ló máa pa gbogbo yín àwọn tó kù ń bá yín mu lọ́wọ́ mo ti bá yín mu lọ́wọ́ ẹ̀rọ láàárọ̀ èpè la máa ṣẹlẹ̀ yín lórí gbogbo ẹ̀yin gbogbo ẹnikẹ́ni tó bá ti dúró pé ìran Yorùbá ò ní nísinmi ìbá àjọmọdé ìbá àjàgbà ni kó jọba ni ọba amúgbó kan ni kó jẹ́ ọba wọ́nranwọ̀nran kan ni ilẹ̀ máa lanu máa gbé yín mì ní àfi tẹ́ ẹ̀ bá rìn lórí ilẹ̀ Yorùbá nìkan ilẹ̀ Oòduà máa gbé yín mì ilẹ̀ Kòtò Òjíire afẹ́fẹ́ tó fẹ́ ní ilẹ̀ Kòtò Òjíire a máa ṣọwọ́ òdì sínú ayé yín ni ẹ fi Sunday Igboho lọ́rùn lẹ̀ ẹ̀yin kò jọ olúre ṣe tó gbọ́kọ́ olúre tó gbàdá olúre tó fi kọ́gi ìgbà tó dúpẹ́ ìran Kòtò Òjíire Sunday Igboho lódìdè I love one man one kábíyèsí tí mo sì máa dọ́dẹ̀ bàbá mi àtà ayédè lẹ́kìtì mi báyìí bàbá yẹn sọ̀rọ̀ ó sọ̀rọ̀ bàbá ti experience àwọn Fúlàní tó bá ká bàbá yẹn mọ́ palace wọ́n pa ọba méjì lẹ́kìtì mi báyìí ìran Yorùbá wo ló lọ sí north lọ pa wọ́n lọ pa ọba títí wọn èyí tó yẹ ká mú gbọ́ ẹ̀ mú gbọ́ lùkúlùkù ló máa gbé gbogbo yín mi gbogbo èyí tẹ́ ẹ fẹ́ kí ìran Kòtò kó jí tẹ́ ẹ fẹ́ ká ṣọ̀kan you know that if Yorùbá be in unity that we have our unity pé àti ṣèkì ìran Yorùbá á lágbára àti mìwà á lágbára ohun tẹ́ bá bá lẹ́nu bàbá ọ̀kẹ̀rẹ̀ tí Ṣakí ẹ ṣé bàbá mi ohun tẹ́ bá lẹ́nu bàbá wa Ọọ̀ni lẹ́ máa bá lẹ́nu ọba of Lagos lẹ́ máa bá lẹ́nu bàbá wa Alákẹ̀tẹ̀gbá lẹ́ máa bá lẹ́nu bàbá wa Olówú of Òwu lẹ́ máa bá lẹ́nu bàbá wa Gbàgùrà ti lùlù Gbàgùrà lẹ́ máa bá lẹ́nu bàbá wa Ọ̀sọ́lọ̀ tìlú Ọ̀sọ́lọ̀ lẹ́ máa bá lẹ́nu Olúbàdàn lẹ́ máa bá lẹ́nu Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lẹ́ máa bá lẹ́nu bàbá wa Òṣogbo yìí mo ti gbàgbé orúkọ wọn lẹ́ máa bá lẹ́nu bàbá wa Ọ̀wọ̀ àti Òbòkun làwọn ọmọ wọn á lè sùn á lè di ojú méjèèjì pé àwọn bàbá wa ti sọ̀rọ̀ kò séwu wọ́n pé àwọn bàbá wa yẹ́lẹyẹ̀lẹ àwọn ọ̀nà ká tò papọ̀ kí ìran Yorùbá lè lálàáfíà ògo tó ti sọnù nínú ayé wa ká lè gbé padà ìdí ìmọ̀dàrú yẹlẹ̀ yìí kan wà tẹ́tí ń jẹ tẹ́tí mu ẹ máa ṣòfò ìkúlẹ̀ abiyamọ máa da yín lẹ́bi tẹ́ ẹ bá fi Sunday Igboho lọ́rùn lẹ̀ tẹ́ gbogbo ẹnikẹ́ni tó ní èyí tí Sunday Igboho sọ ní pálásì bàbá wa Ọ̀nìrìṣà lánàá pé òun ó fi bí Sunday Igboho ilẹ̀ máa lanu agbèmí àwa náà ní fojú kékeré wò mọ́ fún yín a mọ̀ pé ọjọ́ ọ̀la Yorùbá lẹ fẹ́ bàjẹ́ ọjọ́ ọ̀la Kòtò Òjíire lẹ fẹ́ bàjẹ́ ẹ fẹ́ kí ìran ọmọ aládé ó ṣọ̀kan àwa náà ò ní wò yín ìran kẹ́ ẹ tó báyé wa jẹ́ àwa máa báyé yín jẹ́ kàdá fọmọ tí jẹrú wọ́n fi ṣe yín ni ẹ̀yin ọmọ àlè ọmọ ìrankíran ọmọ àtọ̀rìn wa ẹ ti gbàgbé pé àtọ̀run lọ́lọ́run ti máa ń di orí ẹwà fún àkùkọ wáyé àìfàgbàfẹ́ nìkan wọ́n ní kò jẹ́ ká yó rójú àgbà kì í ṣe ọjọ́ orí Ọlọ́run lè wọ ọmọ kékeré kó gbé ipò àgbàlé lọ́wọ́ bí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ bí tàláàfin Ọ̀yọ́ kí ló dé tẹ́ fẹ́ balẹ̀ yìí jẹ́ kí ló dé tẹ́ ní ìran ọmọ Kòtò Òjíire ò ní ṣe kan torí ìjẹkújẹ yín kí ló dé tẹ́ ẹ fi ìwà ìkà yín tẹ́ fi sọ ìran Yorùbá dèrò ẹ̀yìn màmá mi kan bá mi sọ̀rọ̀ lẹ́nìí ó fẹ́ wá ṣe kan nílé ó ní ìbẹ̀rù ní wọ́n pa àwọn èèyàn wa ní Ìgbómìnà land ẹ rí yẹ sọ ẹ kéde ọ̀nà ìkéde àlàáfíà tí àwọn èèyàn wa àwọn ẹbí wa tó wà ní Ìgbómìnà tí wọ́n fi ní ìfọ̀kànbalẹ̀
ìmí ìkàlẹ̀ ń mí sí ìran Yorùbá, ìmí ogun, ìmí mọ̀dàrú tẹ́ ẹ jẹ́ mọ̀dàrú bẹ̀rù ayé yín, ẹ máa gbẹ lójijì, ẹ máa gbẹ tẹ́ ẹ bá fi Sunday Igboho lẹ̀, ó jù yín lọ. He surrender everything that they have because of this race. Àwa Yorùbá tòde òní ànígbà fún yín. Ànígbà fún yín tẹ́ ẹ bá fi Sunday Igboho lọ́rùn lẹ̀. Ṣé Sunday Igboho ṣe ń kiri ẹni? Ẹ wá bẹ̀rẹ̀ sí ń tàṣẹ káàkiri. Tẹ̀tà káàkiri. Orí aláàfẹ́fẹ́ ni. Ó yọ ṣùtì ẹ̀rù tẹ́lẹ̀ láláàfin. Kiri kẹlẹ́fẹ́ kan wèrè pẹ̀lú àwọn ọmọ burú, àwọn ọmọ wèrè tán gbọ́ ọ̀pá tí bàbá wọn gbé ọ̀pá wèrè kiri ni. Ọ̀pá yẹn la máa fọmọ lórí tó máa kú dànù. Wọ́n fi ṣe yín ni. Àwa ọmọ olùkà ní gbàkẹ́balẹ̀ jẹ́ àárín àwọn bàbá yẹn máa tò. Gbórúkọ bóyá tó Ọlọ́run fi ń dùn nínú Ọlọ́run fi ń dùn sí wa ni. Àpè orísun wa ní Ilé Ifẹ̀, home of love. Ṣé òyìnbó mi yẹ correct? Mo ṣá mọ̀ pé ìfẹ́ ẹ tún lè pè ní tó ń fẹ̀. Ìfẹ́ máa ń fẹ̀ ni. Ìfẹ́ tó yẹ kó máa fẹ̀ láàrin ọmọ kóòtù òjíire, ẹ̀yin fẹ́ máa paná ìfẹ́. Ẹ ti yá wèrè. Ẹ̀yin èpò nínú àlìkámà. Ẹ̀yin èpò nínú everybody tó bá ti promote disunity among of the Odùduwà race. Èpò ní adániwáyé máa fàyí tú. Ó máa fàyí tú tí gbogbo. Tẹ́ ẹ máa gbénulé ẹ máa gbúrò ìta ni, ẹ ní lè jáde, ọ̀run máa tì í mọ́lé. Kí ló dé tẹ́ ẹ fẹ́ kí ìran Yorùbá ó nísinmi? Kí ló dé tẹ́ ẹ fẹ́ kí ìran Yorùbá ó rí ògolo? Kí ló dé tó dé pé ibi ọ̀tẹ̀ láti máa rí yín? Kí ló dé ẹ̀yin ìran yín sọ wípé Yorùbá ni ọmọ kóòtù òjíire, àwọn ọmọ Odùduwà wọn ò ṣe é nu ẹnu fún. Wọn ò ṣe é jà fún ọmọ ọlọ́mọ tó tún dìde pé èmi máa jà fún ìran mi o, èmi máa nu ẹnu fún ìran mi o, kó má gbẹ̀dọ̀ sọ̀rọ̀ ni. Ẹ máa yí káàkiri, ìṣẹ̀dá Sunday Igboho ló máa ṣekú pa yín. Ìṣẹ̀dá ẹ̀ ló máa ṣekú pa yín. Torí kò robi ròyìn. Ntọ́lọ́run ọba mi gbélé lọ́wọ́, bàbá wa Ògúnṣùà. Kábíyèsí ọba Mọdákẹ́kẹ́, bàbá yẹn ní mo fẹ́ kọrin kan lánàá. Mo ní mo fẹ́ kọrin kan. Tí bàbá yẹn lanu kó tó lórin awo bá kó sí bàbá lẹ́nu. Ní orin awowo. Iṣẹ́ tó lùgbà lára ẹ̀. Sunday Igboho àjẹyè ló jẹ́. Iṣẹ́ tó lùgbà lára ẹ̀. Ọmọ Adéyẹmọ àjẹyè ló jẹ́. Màmá mi ọmọ Olódùmarè á dá fún yín, Odùmarè á máa wà pẹ̀lú yín. Orin awo ó kó sí bàbá yẹn lẹ́nu. Bàbá mi àti ọwọ́ ẹ̀ ti ayédè, ó ní kì í ṣe ìjà ara Sunday ló ń jà fún, ìjà gbogbo wa ni. Ẹ ṣáà fẹ́ sọ olóore Yorùbá, ẹ fẹ́ sọ olóore kóòtù òjíire, ẹ fẹ́ sọ di ọ̀tá, irọ́ lẹ pa. Ògún máa pa yín lẹ́yọ kọ̀ọ̀kan. Ògún máa pa yín lẹ́yọ kọ̀ọ̀kan ni. Àwa mọ̀ pé ẹ fẹ́ kó lọ sí Ilé Ifẹ̀. Ó ti lọ. Ó dẹ̀ sọ̀rọ̀. Ó sọ̀rọ̀ lánàá. Ó sọ̀rọ̀. Ó ní ayọ̀ tó ń bá èmi kò expect ẹ̀ pa lè bá bẹ́ẹ̀ ní Ilé Ifẹ̀. Ojú ti tọ̀tá o. Ojú á máa tì yín lọ ni. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bí ilẹ̀ yìí tẹ́ ní ìran wa ò ní nísinmi. Ojú á máa tì yín lọ ni. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó yẹ kó sọ. Ayọ̀ yẹn dẹ̀ parẹ́ mọ́ nínú. Ìgbà táwa ń padà bọ̀ lánàá làwa ṣe mọ̀ pé ebi ń pa wá nínú ayọ̀. Ọláyọmí Kóìkì tún ṣe prógámù lọ́gànjọ́ òru mi ò lè orun yẹ ò wá pẹ̀lú ayọ̀ pé ibi tó ti ní a máa lọ a máa gbẹ̀tẹ́ bọ̀, ibi tó ti ní a máa lọ wọn bí apá wa kan máa kán, wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ pé Orísun yín rèé, you can come at any time. Tí n bá ti padà lọ sí palace ni máa béèrè ìdílé Ọjà ní Ilé Ifẹ̀. Ibi tí èmi ti jáde nìyẹn, ìdílé Ògún ni. Ògúnlákáyé Ọ̀ṣẹ́mọlẹ̀, olélé kankunkangun ọ̀nà ọ̀run, olómi sílẹ̀ fẹ́ jẹ̀wẹ̀.
Jagunlabi láṣọ lé ó fi ìmọ̀ ló fi ń bóra kí ló dé yín. Jagunlabi sọ̀rọ̀ lánàá nígbà tó dọ̀dọ̀ ọba kábíyèsí ọba Adésùà. Ó ní lóòótọ́ Yorùbá nation náà ń pè é, èdè wa ní, èdè gbogbo wa ní. Ó ní ṣùgbọ́n ayọ̀ tó ń bá pàdé, ayọ̀ tó ń bá pàdé ní pálásì bàbá wa Ọọ̀ni of Ifẹ̀. Ó ní òun ní káwọn ọmọ tó kù máa pè ní Yorùbá. Ó ní ṣùgbọ́n òun àtàwọn tó fẹ́ràn òun Odùduwà nation nítòsọ wá papọ̀ ní. Ó ní iṣẹ́ tó Odùduwà ṣe tí gbogbo wa fi àdọ́tò bàbá yẹ pé bàbá gbogbo wa ní. Kí ló dé? Gbogbo ẹnikẹ́ni tó bá ní ti Sunday Igboho ṣe lánàá ní pálásì bàbá wa Ọ̀nìrìṣà tilé Ifẹ̀, òun fẹ́ bíbí Sunday Igboho, ilẹ̀ máa lanu àgbé yín mì. Bó bá jẹ́ ijó ní Sunday Igboho jó ní pálásì Ọọ̀ni of Ifẹ̀ lánàá tó ń bí yín nínú, adániwáyé máa fi dá yín lẹ́bi. Torí ẹ ṣe ìrànlọ́wọ́ kankan fún ìran Yorùbá, ẹ ń báyé ìran yìí jẹ́ ni, ṣùgbọ́n àwa ò ní gbà, àwa ò ní gbà. Sunday ò lọ́tà, ọmọ Adéyẹmọ ò bá ní kankan jà, ọmọ Adéyẹmọ ò ní ẹnì kankan ní ọ̀tá. Ohun tó ń sọ náà ni wípé ẹja ṣera wa lọ́kan. Ohun tó ń sọ náà ni pé ẹja ṣera wa lọ́kan. Kí ló dé? Ṣé ìgbé ayé tí ìran Yorùbá ń gbé yìí, ìgbé ayé táwọn ọmọ kóòtù òjíire ń gbé yìí, ṣé ó tẹ́ yín lọ́rùn ni? Ṣé ó tẹ́ yín lọ́rùn? Ṣùgbọ́n tẹ́yin bá ti jẹ ẹ̀kan lanu, tẹ́ bá ti lanu ọ̀rọ̀ burúkú á jáde lẹ́nu yín. Tẹ́ bá ti lanu ọ̀rọ̀ burúkú á jáde lẹ́nu yín. Ẹ ní èrò àlàáfíà, ẹ ní èrò ìfọ̀kànbalẹ̀, ẹ ní èrò ìfẹ́ pé ó yẹ ká ṣera wa lọ́kan, pé nínú ìṣọ̀kan la fi lè jagun àjàyè àwọn Fúlàní yìí. Nínú ìṣọ̀kan la lè fi jagun àjàyè àwọn ọmọ yín mìíràn tí fẹ́ gbalẹ̀ wa lọ́wọ́ wa. Ṣé rò pé Fúlàní nìkan ló fẹ́ gbalẹ̀ wa lọ́wọ́ wa ni? Ogun níwá ogun lẹ́yìn. Ogun níwá ogun lẹ́yìn. Bàbá Adésùà, kábíyèsí Adésùà ọba Mọdákẹ́kẹ́ lánàá, ó tún kí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ pé ọba alálàáfíà ni, tó ń fẹ́ àlàáfíà gbogbo ìran kóòtù òjíire. Kí la tún wá? Ṣebí ìfẹ́ yẹn ló yẹ ká jẹ́ kó máa fẹ̀, kó orúkọ ó rò wá pé orísun wa Ifẹ̀ ni. Ifẹ̀ love tó ń fẹ̀ expand. Èmi náà ti gbóyìnbó, ẹ̀yin ọ̀tá ìran yẹn dáràn. Ifẹ̀ love, Ifẹ̀ tó ń fẹ̀ expand. Ká máa expand lójoojúmọ́, ká máa expand nínú ògo, ká máa expand nínú àlàáfíà, ká máa expand nínú àṣeyọrí, ká máa expand nínú ìṣerere. Ṣùgbọ́n irọ́, torí pé ẹ̀jẹ̀ mọ̀dàrú yẹn la fi bí yín, lẹ fi wùwà mọ̀dàrú. Tẹ́ ẹ bá padà lẹ́yìn Sunday Igboho, ìṣẹ̀dálẹ̀ ọmọ kóòtù òjíire máa bí yín. Tẹ́ ẹ bá padà lẹ́yìn Sunday Igboho, ẹ kú bí ajá tí gbó tó kú tògbóró ni. Tẹ́ ẹ bá padà lẹ́yìn ọmọ Adéyẹmọ, tó bá fi ṣe yín, kẹ́ tètè lọ́wọ́ ogun lò, kẹ́ fi Sunday Igboho lẹ̀. Sunday Igboho ìṣẹ̀gbẹ́ yín, ó ti jù yín lọ, torí pé ohun tó ṣe ẹ̀yin ò lè ṣe, ohun tó ṣe ẹ̀yin ò lè ṣe. Odidi Sẹ́ríkì Fúlàní ló ní tí Sunday Igboho tó bá gbóhùn Sunday Igboho òtútù ó mú àyà wọn á máa gbọ̀n gbẹgbẹgbẹgbẹ. Bàbá ìkan nínú àwọn ọba wa sọ lánàá pé tí Sunday Igboho bá wà ní ìlú, tọ́gbà gbọ́ pé Sunday Igboho wọ̀lú, jìnnìjìnnì ọmọ àwọn Fúlàní wọ́n bẹ́ lúgbó. Rí yẹ pètè àlàáfíà tí ìran Yorùbá fi máa gbé ní àlàáfíà lórí ilẹ̀ tí Olódùmarè jogún
fún ìran bàbá wa ṣùgbọ́n ọ̀tẹ̀ ni kò lè jẹ́ ẹ̀yin torí Olódùmarè mọ̀ ó mọ orú ìwà tó wà nínú yín ni òfin gbé ohun tó gbé fún Sunday Igboho ni òfin gbélé yín lọ́wọ́ ẹ má tó Olódùmarè bá gbélé yín lọ́wọ́ ẹ má fi balẹ̀ Yorùbá jẹ́ ni torí ìwà àmọ̀dàrú ní bẹ nínú ayé yín ẹ ní jèrè tẹ́ ẹ bá padà lẹ́yìn Sunday Igboho ẹ ní jèrè bàbá mi ọmọ wáyé mo kí yín ẹ kú sí mi èdè ta ẹ ní jèrè tẹ́ ẹ bá padà lẹ́yìn Sunday Igboho ẹ ní jèrè ó lóun ò lè lájú òun lẹ̀ kán máa pa Yorùbá bí ẹni pẹran ókè ọ̀pọ̀lọpọ̀ nínú yín fẹ́ kókó bí wọ́n ṣe lè sẹ́yìn òdi yẹ kó dẹ̀ dákẹ́ mẹ́ kó máa gbé mbẹ̀ irọ́ lẹ pa ọmọ Adéyẹmọ ń bọ̀ Ọlọ́run ti mọ̀ọ́mọ̀ yàn gẹ́gẹ́ bí mẹ̀sáyà wa Yorùbá ẹ̀yin lẹ́lẹ́ lè jà fún ìran Yorùbá lẹ́ni ilẹ̀ kóòtù òjíire ṣe ìran bàbá yín ẹ̀yin lẹ́ni Odùduwà ó yá owó lọ́wọ́ àwọn bàbá yìí kò san lẹ́fẹ́ yarú ẹ̀ lára àwa ọmọ wọn ẹni Ògún lọ sóko pẹran wá ó dájẹ torí ẹ̀ lẹ́fi fẹ́ yarú ẹ̀ ṣùgbọ́n Sunday Igboho ní láéláé òun ò ní olójú òní lajú ẹ̀ lẹ́kítà lùbọ̀ kò sí ló ń bí yín nú ló ń fọ́ yín lórí ẹ lè mọ̀ dí abájọ Ògún máa pa gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan ni gbogbo ẹnikẹ́ni tó bá ti dúró gẹ́gẹ́ bí ọ̀tá Sunday Igboho Ògún á máa pa ni ọ̀rọ̀ yín ò fàdúrà mọ́ ò fojúbọ̀rọ̀ mọ́ èpè láàmà máa gbé fún yín àṣẹ ìpè yẹn láàárọ̀ àṣẹ fún yín lọ́sàn-án tó bá tún fẹ́ sùn lálẹ́ àtúnṣe gbogbo ẹnikẹ́ni tó bá ti dúró gẹ́gẹ́ bí ọ̀tá Sunday Igboho kì í ṣe Sunday Igboho ló kórìíra o kì í ṣe Sunday Igboho ló bàjà gbogbo ilẹ̀ kóòtù òjíire ló ń bàjà ilẹ̀ tó bá ti ń tẹ̀ ẹ́ máa ru mọ́ lẹ́sẹ̀ kó máa gbé mi a máa képe tì yín bíyá tí bí mẹ́wàá nínú yín bá kú ní èdè ẹ̀ mọ̀ pé ìran Yorùbá tèmi ti yàtọ̀ wọ́n fi ṣe yín ni kí ló dé tẹ́ ẹ̀ lépa àlàáfíà Bíbélì wípé ó ní ẹ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn kí ló dé tí ẹ̀yin ọmọ kóòtù òjíire ọmọ tàdé pera wa lọ́mọ Yorùbá tẹ́ ẹ̀ já lépa àlàáfíà láàrin ara wa kí àárín àwọn ọba yẹ kó gùn kán má rí kí ọ̀tá má rí àárín wọn tó jẹ́ pé ibẹ̀ nínú ìṣẹ́gun wá wà ẹ ti gbàgbé pé inú ìrẹ́pọ̀ ni ìṣẹ́gun wà inú ìrẹ́pọ̀ ni ayọ̀ wà inú ìrẹ́pọ̀ ni ìfọ̀kànbalẹ̀ wà inú ìrẹ́pọ̀ ni ògo wà tèmi àtẹ́ bá ní ìrẹ́pọ̀ tí ayọ̀ wa bá kún o ní ra mọ́tò kí n máa kórìíra pé ẹ̀wò ṣó nìkan mọ́tò tó jẹ́ pé ó máa ṣekú pa ni inú mi á dùn inú mi máa dùn pé ó ra mọ́tò àjọrìn ni ó ra mọ́tò inú mi bá ti ń dùn sí pé lágbájá ra mọ́tò wọ́n ní abóníre yọ̀ kó máa retí ire títí ẹ̀ ìyá mi Eunice Adélẹ́yẹ ẹkú ìsinmi èní màámi ẹkú ìsinmi èní àwọn ìyá Ìgbòho nìyẹn lẹ́kìtì adára fún yín ojú òní tí yín màámi ẹni bá ti bóníre yọ̀ ire máa ń wọlé ìtọ́ ni àní tí gbogbo wa bá jọ wà lálàáfíà tọ́ka wa balẹ̀ àní rìnà rí ara wa àní máa ṣọ̀tá ara wa ṣùgbọ́n bá a ti ń pa náà ìkan lẹ́yìn ọmọ àlè ẹ̀yìn ọmọ ìrankíran ọmọ tápà lẹ́yìn rú náà míì síta bá a ti ń pa náà kan lẹ́yìn ọmọ wèrè ọmọ tápà tí adániwáyé tó máa lù lálùwọlẹ̀ lẹ́tún rú náà míì síta bí a bá ti ń jèkuru kótọ́láwo ẹ̀yin ọmọ pàpàlágí ilẹ̀ Yorùbá ẹ tún gbọ́wọ́ ẹ̀ sínú àwo ẹ ṣòfò dànù ni kẹ́nikẹ́ni má ṣe yọ wá lẹ́nu mọ́ nítorí pé àwa ń ro apá Kristi káàkiri ẹni bá yọ Sunday Igboho lẹ́nu ogun ọ̀run máa yọ lẹ́nu ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa yọ lẹ́nu ohun tó lọ ṣe nílé Ifẹ̀ lánàá ẹni bá fi bí ogun ọ̀run máa dìde á gba ẹni tọ̀ lẹ́nu ẹnu ẹ̀ máa wọ́ ìdájọ́ gbígbóná máa sọ̀kalẹ̀ sórí àwọn irú ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ tẹ́ ń gbé ní òkùnkùn tẹ́ fẹ́ máa tàfà sínú ìmọ́lẹ̀ kábíyèsí ọwọ́ adé Aláàfin Ọ̀yọ́ Yorùbá tèmi yàtọ̀ síta náà o ìran kóòtù òjíire tèmi yàtọ̀ síta náà tẹ́ḿbàtì yẹn má tira yín o olórúkọ kì í fẹ́ kórúkọ òun ó bàjẹ́ o you must find the way to protect your name you must do everything to protect your name àwọn wèrè tí ń sọ̀rọ̀ káàkiri behalf of you ẹ tètè pariwo síta pé ẹ̀ràn wọn
torí ìdájọ́ gbígbóná Ọlọ́run ò dá ọba mà, kò dá ìjòyè mà, kò dá ààrẹ mà, kò dá gọ́vnà mà, kò dá aláṣẹ ìlú mà. Anybody ní tí ara Ọlọ́run bá sán kò tí tó lè pa. Ara ń kan ìran Yorùbá. I have a family in Gómìnà land tó ti lé kúrò ní ìlú. Gbogbo Àjàṣẹ́ Èpo yẹ, they are all my family. Tẹ́ bá ti dárúkọ Àjàṣẹ́ Èpo, ẹ dárúkọ Èpotì, ẹ dárúkọ Èpo kíá. Ìtẹ́jọ́ di mímọ̀ pé ọmọ bàbá, ọmọ ìyá làwọn mẹ́tẹ̀ẹ̀ta. They are my family. Ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Ìgbómìnà ló fi ń jẹ mí lára. Ẹ sọ fáwọn tó ń tùtùkùtù lẹ́yìn yín pé kán lọ yíwa padà. Ilẹ̀ Yorùbá máa rú mọ́ wọn lẹ́sẹ̀. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa bí wọ́n. Kán fi Sunday Ìgbòho lọ́rùn lẹ̀. Kán fi Sunday Ìgbòho lọ́rùn lẹ̀. Ẹ jẹ́ kí Sunday Ìgbòho ṣe títí ẹ̀. Ẹ̀yin ò sí níbi kí nǹkan dá ohun èlò sí ìdìbàjẹ́ nìyí. A ti mọ̀. Bí kí nǹkan bàjẹ́ ló ń ṣe yín. A ti mọ̀. A ti mọ̀ yín lánàá, kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ mọ̀ yín lénìí. Ohun èlò sí mọ̀ dàrú, kí nǹkan ṣáà máa dàrú. Ní díẹ̀ lẹ́yìn tí ń jẹ, ẹ̀yin ò tó jẹ àlàáfíà rí, ẹ̀yin ò tó jẹ ìdùnnú rí, ẹ̀yin ò tó jẹ ìfọ̀kànbalẹ̀ rí. Tó bá ti ní pé ibi ìkan dàrú, tó bá wádìí ẹ̀ dáadáa, ẹ̀yin náà máa bá bẹ̀. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́, ẹ tètè lé wọn padà lẹ́yìn yín. Ẹ tètè lé wọn padà lẹ́yìn yín. Ìtàn burúkú náà kọ nípa yín tẹ́ ẹ bá mọ̀. Ìtàn burúkú náà kọ nípa yín. Ìtàn burúkú náà kọ nípa yín sà. Ìtàn burúkú náà kọ nípa yín tẹ́ ẹ bá mọ̀ sá o. Ẹ tètè lé wọn padà lẹ́yìn yín. Yorùbá ní má fọkọ mi dọ́nà, ìjọ kan lèèyàn máa ń kọ. Olójú ò ní jẹ́ kójú òun fọ́. Ní Yorùbá fi máa sọ pé igi gàgàrà má gún mi lójú, òkèèrè la ti ń wò. Igi gàgàrà má gún mi lójú, òkèèrè la ti ń wò. Ẹ̀yin ò rẹ́dì láti pète àlàáfíà, to preach the peace for the Yorùbá race, to preach the unity for the Yorùbá race. Ẹni tó lóun ṣe tán pé nínú ìfẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta mo fẹ́ bẹ̀yàn kọjá, mo wá sọ fún olóyè lágbájá máa fúgbẹ́ èrí ń bẹ lọ́wọ́ mi. Ó ní bàbá Èkìtì ṣe bẹ́ẹ̀ mi náà ń bú brọ́dà mi tó pè ní ayé kò tọ́. Ó ní ṣe bẹ́ẹ̀ mi náà sọ̀rọ̀ sí. Ẹ má jà bára wa jà. Ìjà tá à ń bára wa jà yìí làwọn Fúlàní ń lo avenue yẹn náà ń lò, náà fi ń báyé, náà fi ń bà nǹkan jẹ́ mọ́ wa lára. Mo wá wò pé ìgbà wo ni Ìgbòho di pásítọ̀ tó di àfà tí ń píríṣì. Ó lè dà bàbá Èkìtì, ó lè dàbí kákóra wa papọ̀ tá a bá pọ̀. Ìgbà yẹn la lè achieve what we are looking for. Ẹ̀yin dìde ẹ̀ ń tùtùkùtù nígboro ẹ̀rùn. Ẹ̀yin ọmọ ìrankíran ọmọ àlè. Wọ́n pè yín ní wèrè, ẹ̀dẹ̀ ń wùwà bí wèrè. Wọ́n pè yín ní wèrè, ẹ̀yin náà wá lọ kó àkísà kọ́rùn. Wọ́n pè yín lólè, ẹ̀ ń gbọ́mọ ẹran kọ́rùn. A ti gbọ́ ìtàn pé dáadáa bẹ́yẹn náà ni bàbá yìí ṣe tó fi kú. A ti gbọ́ ìtàn níbi tí ènìyàn ti ń jáde tá a fi ń pè ènìyàn ní ọmọ ìdí méjèèjì ní bíbí ire. Lẹ fi ń dúró kí ìran Yorùbá ó dàrú. Leave Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho èlò. Ayé ń fẹ́ bàbá Ṣòkòtì ní ó ní ẹni tó bá ti ń bá ẹni tí inú Ọlọ́run ń dùn sí, táyé ń fẹ́ tó bá ti ń bá jà, ó ní ó bọ́ Ọlọ́run jà ni. Ayé ń fẹ́ Sunday Ìgbòho. Bàbá wa ò ní ìrìṣàtọ̀ kankan lánàá. Wọ́n ní nígbà táwọn pàdé Sunday Ìgbòho ní Ìjẹ̀rò Èkìtì. Wọ́n ní àwọn sọ̀rọ̀ lọ́wọ́ láriwo yẹ bá balẹ̀ gbù pé àwọn èèyàn ò tẹ́ gbọ́ títí wọn mọ́. Ìgbòho ṣà, Ìgbòho ṣà, Ìgbòho ṣà, pé àwọn sọ pé ọmọ irúnmọlẹ̀ rèé. Ìkan nínú àwọn akọni ìgbàanì ló padà dé yìí.
ìkan nínú àwọn ojúlówó ọmọ Oòduà ló padà dé yìí bàbá yẹn ní bó ṣe pariwo bó dẹ̀ ṣe dìde báyìí tó lọ ó ní àgbo yẹn dá pé wọn ní yes pé ọmọ Oòduà náà ló ló ìgbọ̀rọ̀ lẹ́nu bàbá ẹ̀ kí la tún wá wèrè níyìn ni ẹ̀sìn wí ni ṣé àtọ̀ wèrè náà fi bí yín ni àbẹ́ ti kú rí bẹ́ẹ̀ báyìí kú rí àbẹ́ fẹ́ kọ́kọ́ ó pa yín lójijì ọ̀rọ̀ yín ò gbójúbọ̀rọ̀ ara ń ka wá táwa lé ara ń kan wá ìlú yóò ṣe kò we don't want to continue like this we táwa lé we don't want to continue like this ọ̀sán ò ní lè sùn alẹ́ ò ní lè sùn lórí ìbẹ̀rù bàbá ẹ máa bọ̀ wọ́n ti dábọ̀ màálù wọ́n ti kó màálù wọn bọ̀ àjàgùn lọ́sàn àjàgùn lóru torí pé wọ́n ń lu ẹ̀yìn kan láti máa da àárín ìran ọmọ aládérú kí bàbá Aláàfin Ọ̀yọ́ ọba Akeem Ọwọ́adé kó rántí wípé orílẹ̀-èdè ti ń bàjẹ́ àwọn tó yí yín ká tó ń wùwà ẹ̀hànà lẹ́yìn yín I know you may not send them orúkọ yín náà fẹ́ bàjẹ́ ẹ̀yin ni kẹ́ ẹ pè wọ́n sí àkíyèsí ẹ má bà mí lórúkọ jẹ́ ẹ má bà mí lórúkọ jẹ́ ẹ rí ìdákúdáadán ti dálẹ̀ lẹ́nu gbàtẹ́ gorí oyè pé ká má bà yín lórúkọ jẹ́ ẹ fi Sunday Igboho lẹ̀ olóore wa ni o aláàánú wa ni tó bá ṣe é ṣe àwa Èkìtì fẹ́ gbà mọ́ gbogbo ọmọ Oòduà lọ́wọ́ kakọ́lé rìn gidi sí lẹ́kìtì mi báyìí kó máa gbé kó máa mí torí àwa mọ rírì oore tó ṣe la fi sọ wípé ìfẹ́ èrí jẹ̀ní ọmọ Èkìtì tó bá dalẹ̀ Sunday Igboho bí ìgbà tẹ́nìyàn bá dalẹ̀ Olódùmarè ni bí ìgbà tẹ́nìyàn bá dalẹ̀ Olódùmarè olóore wa ni mẹ̀sáyà wa ni iṣẹ́ tọ́lọ́run ràn yẹn ó máa jẹ ẹ̀yin náà àwọn bàbá yín ní ò jẹ́ káwọ́lọ́wọ́ jíṣẹ́ tí Olódùmarè ràn sí ìran Yorùbá àwọn bàbá yín ni àti gbọ́ nínú ìwé ìtàn àwọn bàbá yín ni ò jẹ́ kí Awólọ́wọ̀ oríṣẹ́ yẹn jẹ́ bọ̀tẹ́lẹ̀ máa jẹ́ àwọn bàbá ìgbà yẹn tó yẹ kó kojú àwọn bàbá yín kó ná ti àwọn bàbá yín kó képe ti wọn dákẹ́ ṣùgbọ́n àwa tó ní òní dákẹ́ we will not darkest òyìnbó yẹn ti ń bọ̀ díẹ̀díẹ̀ ẹ dáràn tẹ́bálẹ̀ ní fi Sunday Igboho lọ́rùn lẹ̀ ẹ dáràn mo tútù sọ lẹ́ẹ̀kan sí gbogbo ohun tí ọmọ Adéyẹmọ ṣe ní Ilé Ifẹ̀ lánàá gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ fi bí á rí ìbínú Ọlọ́run á rí ìbínú Olódùmarè á rí ìbínú àwọn tọ́lọ́run ọba mi tó kọ́kọ́ sọ̀kalẹ̀ sórí ilẹ̀ tá a wà yìí á rí ìbínú ilẹ̀ á rí ìbínú atẹ́gùn á rí ìbínú omi gbogbo ohun tọ́lọ́run dákọ́ tó dá ènìyàn ẹniyẹ àwọn ìpéjọpọ̀ yẹn máa rí ìbínú ẹ̀ tẹ́ ẹ̀ bá fi Sunday Igboho lọ́rùn lẹ̀ kí ló dé ṣé ẹ̀ṣẹ̀ ní kéèyàn kí ara ẹ̀ ókè ẹ lè mọ rírì oríkì nígbà tó jẹ́ pọ̀ máa lè níyìn ẹ lè mọ rírì oríkì ẹ lè mọ rírì oríkì ìgbà tó jẹ́ pé ọmọ àlè ò ní oríkì níbo la fẹ́ kì wọ́n sí ọmọ àlè ò ní oríkì àwọn ọmọ àlè mo tútù sọ wọn ò ní oríkì bẹ́ẹ̀ bá dé Ẹ̀gbá máa kíra ẹ̀ lórí ẹ̀ máa wú bó jẹ́ Ìjẹ̀bú ni bó jẹ́ Yewa ni wọ́n á kíra wọn lọ ẹ wá dé Èkìtì ní general oríkì ìdílé kọ̀ọ̀kan tó wá ní agboolé kọ̀ọ̀kan wá ní general oríkì ìlú ẹbí kọ̀ọ̀kan tó wá ní general oríkì tó bá ti dé Èkìtì àwa ní àwa lọ́mọ Èkìtì ọmọ olókè méjì takọtabo àwọn ọmọ àlè wọn lóríkì ní wọn ò fi mọ pàtàkì oríkì káre ọ̀run rẹ̀ Barrister á kì ẹ́ orí ẹ̀ máa wú wọn lóríkì olórí bú ni wọn lóríkì ọmọ àlè ni wọn ò fi mọ ìtumọ̀ tó pè lóríkì they did not know the importance of oríkì
They are not a genuine, authentic ọmọ kóòtù òjíire. Tó bá jẹ́ genuine, authentic, original, wọ́n á mọ oríkì. Pé tó bá jẹ́ genuine lóòótọ́, ó lè sọ̀rọ̀ méjì kó má kí oríkì ara ẹ sí. Àwọn wọ́nranwọ̀nran wọ́n ṣe wọ́nranwọ̀nran kiri. Àwọn ọmọ àlè wọ́n ṣe bí ọmọ ọkọ. Àwọn ẹranko nínú ènìyàn. Ẹ jáwọ́ lọ́rọ̀ Sunday Igboho. Awakọ̀ ò ní gbà. Awakọ̀ ò ní gbà o. Bẹ́ẹ̀ bá ti ń gbé wá láàmú gbé bú ní gbígbóná. Mo máa ní ká má jà á ní ìjà. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Sunday Igboho a máa jà. Ẹ filẹ̀. Ẹ filẹ̀ ẹjọ́ sọ̀rọ̀ ẹnu ẹ̀. Ẹjọ́ sọ̀rọ̀ ẹnu ẹ̀. A mọ̀ pé inú yín ò dùn bó ṣe ń padà bọ̀. Ó dẹ̀ máa wálé. Gbogbo ẹni bá ti ní pé Sunday Igboho má padà wálé. Kò ní í dé bá lé. Kò ní í dé bá. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti sọ pé Sunday Igboho má padà wọlé. Kò ní í dé bá yín. Ẹ ti kú. Èyí tí ò bá kó àdì tá ń wọlé. Ọ̀run máa gbójú lọ́wọ́ ẹ̀. Ọ̀run máa gbọ́wọ́ àgbẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run á sọ di yín darọ́. Ẹ di tá ń wọlé. Láṣẹ Olódùmarè. Láṣẹ ẹni tó ṣílẹ̀kùn ọjọ́ òní tó ń tan ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ ayé yín máa dòkùnkùn lójijì ni tẹ́ ẹ bá fi Sunday Igboho lọ́rùn lẹ̀. Iṣẹ́ tọ́lọ́run ọba mìíràn sí ìran Yorùbá ẹ̀jẹ̀ ó jẹ́. Ẹ̀jẹ̀ ó jẹ́. Adọ́dọ̀ yín bàbá adọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ ó kí oríkì ara ẹ̀ ń bẹ̀. Adọ́dọ̀ bàbá wa Olúgbọ́n ó kí oríkì ara ẹ̀ ń bẹ̀. O gbogbo àwọn Ìbàràpá ó kí oríkì ara ẹ̀ ń bẹ̀. Kí ló ti wá dé? Ó yẹ kí bàbá wa Aláàfin Ọ̀yọ́ kẹ́ ti mọ̀ pé àwọn wọ̀nyí fẹ́ sọ yín lẹ́nu ni. They want to spoil your name. Mi ò gbóyìnbó. Wọ́n fẹ́ bà orúkọ yín jẹ́ ni. If you allow them. Orúkọ yín gbogbo eléyìí tọ́tọ̀ yìí orúkọ yín náà wọ́n mọ̀ fi sẹ́nu. Ọba Akeem Ọwọ́adé ni o. Ọba Akeem Ọwọ́adé ni o. Ẹ ṣe pé wọ́n pé ká má bà yín lórúkọ jẹ́ mọ́. Ẹ pè wọ́n ká má bà yín lórúkọ jẹ́ mọ́. Àbí inú yín dùn tí bí Fúlàní ṣe ń rí ọmọ Yorùbá mọ́ ṣe ń rẹwà bí ẹni rẹ́lá. Enough is enough. Ẹ fi Sunday Igboho lọ́rùn lẹ̀. Kò bú ọba kankan. Oríkì ara ẹ̀ ló kì. Kì í dẹ́ ṣe pé ó fúnṣẹ́ kì í ṣe pé oríkì yẹn ṣe wà nílé ayé lénìí. Kì í ṣe pé Sunday Igboho fọ́ọ̀mù oríkì yẹ. Ó kì oríkì ara ẹ̀ ní pé òun ọmọ ládé ládé ládé. Àní Aláàfin ò ládé adé aládìgún la gbà fáláàfin. Ṣẹ̀ṣẹ̀ wà mẹ́ni. Ó ní ọba Aláàfin bàbá Aláàfin Ọ̀yọ́ ò lè sọ ìtàn. Ká má sọ ìtàn bàbá òun ní kò jọ́. Ṣé èèyàn máa fi ibi ṣó lóore ni? Tẹ́dẹ̀ ń yí. Ó bu Aláàfin ni o. Ó bu Aláàfin o. Ìgbòho ti yẹ̀yẹ́ Aláàfin ní pálásì Ọọ̀ni of Onírìṣà. Kà á dáa fún yín. Òfò lómi ẹ̀fọ́ ṣe òfò lẹ́ máa ṣe gbẹ̀yìn. Òfò. Àgànàdì yìí nísìmí ẹ̀ ní nísìmí. Gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti ní pé ẹ̀ ní jẹ́ kí Sunday Igboho ní ìsinmi ẹ̀ ní nísìmí. Ẹ̀ ní nísìmí. Mo yín bọ̀ mi ò tí ì dé. A dára fún yín ojú òní tìyín o. Èrè lóbìnrin jẹ́ lábọ̀ ọjà gbogbo ẹ̀yin ojúlówó ọmọ ọkọ lẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin ojúlówó ọmọ ọkọ kóòtù òjíire. Ẹ máa jèrè ni ẹ máa fèrè jẹ̀kọ. Ẹ ní bólórí burúkú dówó papọ̀. Àwọn ọmọ àlè wọn ò ní ríbù jẹ yín. Bọ́n máa ti ń gbé wá jẹ́ ká máa képè tì wọ́n. Ká fèpè lé wọn kò ní ilẹ̀ bàbá wa. Àwọn àtọ̀húnrìn wá. Ẹ gbọ́ mi bí àwọn àtọ̀húnrìn wá. Àwọn táwọn bàbá wa gbà lálejò. Lára wọn ogun ló lé wọn wá sí ilẹ̀ kóòtù òjíire. Táwọn bàbá wọn fún wọn nípa ẹ̀yin náà ṣáà la máa lo bẹ̀yẹ. Tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ oní nǹkan mọ́ wa lọ́wọ́. Àrà máa sọ́pa yín lẹ́yọ kọ̀ọ̀kan ni tẹ́ ẹ bá fi Sunday Igboho lẹ̀. Tẹ́ ẹ bá jáwọ́ lórí ọ̀rọ̀ Sunday Igboho. Àrà ó máa sọ́pa yín lẹ́yọ kọ̀ọ̀kan ni. Ó lóun fẹ́ ìfẹ́ láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ìgbà kan náà gbé jáde síta. Ó ti lọ jọyìn olóṣèlú ni o. Àwọn olóṣèlú yẹn ni o. Ó ti lọ jọyìn olóṣèlú. Nígbà tó pẹ́ wọ́n ní wọ́n tún fẹ́ lo àgẹ́sì Tinubu ni o. Ẹ ya wèrè ṣá o. Brother mi Ibrahim Yusuf èpè yóò pọ̀. Ẹni bá tọ́ sí èpè ká fèpè fún. Ẹni bá tọ́ sí àdúrà ká fàdúrà fún.
wọ́n ń yọ wá lẹ́nu gbogbo ẹni bá dẹ̀ ń yọ ìran kóòtù òjíire lẹ́nu kí Olódùmarè kó bá wa yọ wọ́n lẹ́nu ẹni bá lóun ò ní jẹ́ ká ní ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́run má jẹ́ ká ní ìfọ̀kànbalẹ̀ ohun tó gbìn náà máa ká òun náà ń ká lọ́wọ́lọ́wọ́ mú kí yín ẹ kú ìsinmi ní gbogbo ẹ̀yin ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Yorùbá àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé àṣírí yín ò ní tú ẹ ní ìsinmi o àwa la máa borí wọn bó ti wù kán lágbára tó a máa borí wọn ẹ má jẹ́ kẹ́rù ó bà yín a máa borí wọn a máa borí wọn àwa la máa borí àwa ni ọmọ oníkan àwa lọmọ oníkan àwa la nílẹ̀ ilẹ̀ bàbá wa ni wọn lè borí àwọn ọmọ àlè ò lè borí wa torí àwa la máa borí wọn láṣẹ Olódùmarè ìkeke ní mọ́ lékè igi á lékè ọ̀tá á lékè ìní ọjọ́ ìsinmi ẹni bá ti ní kí ìran kóòtù òjíire Yorùbá ọmọ Oòduà ká má ní sinmi àrọ́mọdọ́mọ wọn ò ní nísinmi èpè kọ́ ṣùgbọ́n ẹ̀yin tèmi ẹ máa lépa àlàáfíà ẹ jẹ́ ká lépa àlàáfíà láàrin àwọn ọba yẹ kẹnu wọn kò káwọn ọba wa mọ̀ pé ìgbé ayé tá à ń gbé kì í ṣe ìgbé ayé tó yẹ ká máa gbé táwọn ọba wa bá ti ṣe nọ́mà ọ̀nà àlà ìsílẹ̀ ni ìsílẹ̀ la máa wọlé sáàrin wọn mo ti dúpẹ́ mo fa àkókò ìdúpẹ́ lọ́wọ́ kábíyèsí olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá fún àpọ́nlé tẹ́ fún ọmọ yẹn lánàá ẹ má jẹ́ àpárọ̀ tanra wa jẹ o àpọ́nlé yẹn pọ̀ ó yẹ kínú bí àwọn kan ó yẹ kínú bí àwọn kan ó ti pẹ́ kéde ẹ̀sìgbà àkọ́kọ́ rèé nígbà ayé ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho àṣé secondary nìyẹn bàbá ń gbé yunifásitì ń bọ̀ lọ́nà ìyẹn yunifásitì nìyẹn PhD ni bàbá gbé jáde lánàá ni Sunday Igboho gba PhD lọ́wọ́ bàbá ó pọ̀ adarabóyin bàbá ẹ kó wa jẹpẹ́ onírìṣà olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá káfàtà bínúbínú kó máa bínú kípẹ́kẹ̀pẹ̀kẹ̀ kó máa pẹ̀gàn ohun tọ́lọ́run ọba mi ò pé mo tún tún sọ lẹ́ẹ̀kan sí o èyí tẹ́ ti ṣe sẹ́yìn àti fojú fo ẹ má bínú Sunday Igboho lọ́lọ́ ètò àwà yìí o ó lọ sọ́dọ̀ onírìṣà tá a bá tún lọ sọ́dọ̀ ọba kọlọ́lá tí Sunday Igboho bá tún sọ̀rọ̀ tẹ́ bá tún sọ kàtìkàtì àátú képe síta Èkìtì àti Ìjẹ̀ṣà ló lè pe pẹ̀lú Àkúrẹ́ o ó ń bẹ lẹ́nu wa ni o tí tó jẹ́ pé bàbá ti bù síta báyìí ọ̀run máa sáyẹ̀nsì ni àwọn kan wà àgbo kan dànkanrú láti máa ń bá wọn àwọn kan wà wọn ò lọ́rọ̀ àlàáfíà àwọn kan wà wọn ò fẹ́ kí ìran Yorùbá ó gbérí torí pé ìdí màdàrú náà ti ń rí jẹ torí pé ìdí màdàrú làpò wọn ti ń kú ṣọ́ṣọ́ irú wọn là ń pè ní bámúbámú ni mo yó mi ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan èpè náà máa gbà ń sìsìn yìí irú wọn là máa ń pè ní pé báwọn bá ti jíire lénìí bọ́mọ kóòtù òjíire tó kò bá jíire kò kàn wá èpè láàmọ̀ ṣẹlẹ̀ wọn lórí tí ilẹ̀ Yorùbá dẹ̀ máa gbà á àyàfi tí wọn ò bá mú mi tí wọn ò bá jẹpo tí wọn ò bá gbatẹ́gùn orí ilẹ̀ kóòtù òjíire sára nìkan ní èpè tí irú àwa ìbáṣẹ́ ní òbí níbà wọn. àlàáfíà ló yẹ kí gbogbo wa máa lépa ní wákàtí ọwọ́ yìí bí ìran Yorùbá ó ṣe bọ́ kò nínú ìdẹkùn àwọn pẹyẹpẹyẹ àwọn afojúfẹ́ni tí ò fọkànfẹ́ ìran Yorùbá. àlàáfíà bàbá mi a máa kòwé kan màá wá ní kí ni bàbá yìí ń wí èwo ní tẹjọ bàbá mi ọmọ dárúkọ yẹ tani kí kinní kan ṣáájú kí kinní kan tẹ̀lé kélé yóò tẹ̀lé àgbàádùn ni àwọn kinní òjòlá ni kó wá máa wọ́ rúrúrúrú tẹ̀lé wọn lẹ́yìn ó ní kò sírú ọdẹ náà tí jìnnìjìnnì ò ní bà tẹ́rù ò ní bà ṣé tí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá bá fira wọn tá bá ṣọ̀kan bó lára ó ṣe ní àwa tá à ń bọ̀ lẹ́yìn à ń pa náà tẹ̀ ẹ̀yin ọmọ àlè kan tó ń dá náà tẹ̀ à ń jẹ̀kuru kó tán gbá ẹ̀yin ọmọ àlè kan tó ń gbọ̀nwọ́ ẹ̀ sínú àwo èpè lẹ́mọ̀ gbà èpè
gbogbo ẹnikẹ́ni tó bá ti ní kí ilẹ̀ kóòtù òjíire ó mọ̀ rojú kó mọ̀ ráyè èpè láwọn iṣẹ́ fún yín èpè tí adániwáyé yóò dẹ̀ mọ́ fàṣẹ sí. kí ló dé ṣé wọ́n ń sọ ẹran mẹ́ran kíkà ó kàn pápá ni ẹ fi Sunday Igboho lẹ̀ èyí tó yẹ ká ẹ bọ́ ẹ fi Sunday Igboho lẹ̀ ibi táṣọ yín ti ya tó yẹ ká ẹran ẹ má máa gbé pé tẹ́ ẹ bá fi Sunday Igboho lẹ̀ tẹ́ ẹ bá fi Sunday Igboho lọ́rùn lẹ̀ ń tẹ́ ẹ lè ṣe ẹni tó tún lè ṣe tó bá sọ̀rọ̀ ẹ máa yí ọ̀rọ̀ ẹ fẹ́ gbé pé à ń lọ sí di Ògún à ń lọ sí di Ọya Ọbàtálá à ń lọ sí di Ṣàngó à wá fi Olódùmarè dé ládé pé ẹ̀yin bàbá wa oníṣẹ̀ṣe ẹ bá wa lọ sí di Ògún ẹ bọ ya ẹ fi obì gbígbóná kẹ́ ẹ fi bọ Ògún lé wọn lórí gbogbo àwọn tí ò fẹ́ kí ilẹ̀ Yorùbá ó kórójú à wá lọ sọ́dọ̀ àwọn aláàfáà tí wọ́n dúró nínú ìṣọ̀kan ìran ọmọ kóòtù òjíire tí wọn ò torí ẹ̀sìn kọ́ fọwọ́ òsì júwèlé bàbá wọn á tún lọ sọ́dọ̀ àwọn onígbàgbọ́ ẹ képe tí wọn ẹ képe tí ẹ̀yin àwọn ọmọ àlè àárín wa tó jẹ́ pé ìdí mọ̀dàrú náà ti ń jẹ kí ló dé à ń ké à ń sá ẹlẹ́ẹ̀mẹni tó kú tẹ́ ń dúró lókèrè tẹ́ ń tafà sínú ìmọ́lẹ̀ ayé yín máa parẹ́ lójijì ni tẹ́ ẹ̀ bá jáwọ́ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ẹ̀fẹ́ kí ìran Yorùbá kó lójú kó ráyè ni o ẹ̀ ní nísinmi ṣé kìí ṣe ògo wa ni ṣé kìí ṣe inú dídùn wa ni wọ́n ní kí paramọ́lẹ̀ ò ṣáájú kí sèbé ó tẹ̀lé lẹ́yìn àgbàdú kó tẹ̀lé lẹ́yìn wọ́n ní wọ́n kó tẹ̀lé lẹ́yìn kí òjòlá ọ̀ká kó máa wọ́ rúrúrúrú kí òjòlá bàbá wọn máa tẹ̀lé lẹ́yìn pé wọn ò bínú ìyálàyà ọdẹ náà kó dúró bó tiẹ̀ jẹ́ ẹgbẹ̀jì ológun ìkà akọ́kọ́ sáfẹ́mi náà. kí àwọn ọba ilẹ̀ Yorùbá kí Ọ̀ọ̀ni wà Aláàfin Ọ̀yọ́ Alákẹ́tẹ̀gbá Àkárìgbò Olúbàdàn ọba of Lagos ẹ máa bá mi kà á bàbá wa Olúgbọ́n of ilé gbọ́n tí ó máa dáa fún wọn bàbá yẹn máa lo 200 years láyé nínú ìlera Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ bàbá ọwọ́ Ajérò Èwí Ìtàdó the great Ọlọ́wọ̀ of our land kí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá Òṣèmọ̀wé Tòǹdó Déjì Ìtàkùrẹ́ bàmí Olúbàkà of Ìbàkàlán of Ọ̀kàland Olúpọ̀tì Òrè Tọ̀tùn ẹ má bá mi dárúkọ àwọn ọba yẹ kí gbogbo wọn máa wọ́ kán máa tò léra wọn lẹ́yìn ṣé wọ́n bí ìrandíran ìyálàyà babalá Fúlàní kan kó máa ṣe wá bó ṣe ṣe ṣojú kó máa ṣe wá yín wọ́n bó ṣe ṣe wá yìí ẹ̀yin tẹ́lẹ̀ fàlàáfíà láàrin àwọn ọba wa ẹ máa kú ikú òjijì tẹ́ ẹ bá padà lẹ́yìn wọn ẹ̀yin àríjẹ ní mọ̀dàrú ògo sọnù mọ́ìrán Yorùbá lọ́wọ́ ẹ̀rí yẹ̀rò kẹ́sà dá wàhálà lẹ̀. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.